ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a ṣe yín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà fún àánú yín lórí ayé wa, tí ẹ fi mú wa wà lórí erùpẹ̀ tílẹ̀ ò gbé wa mì. A ò dẹ́ni akọ́lẹ̀bọ, a fi ògo ìyìn àti ọlá forúkọ yín o. Ẹ̀yin Ọlọ́run tí ẹ pa wá mọ́ nínú òfin nínú ọlá àti ẹ mú wa dàgbà. Ògo ni forúkọ mímọ́. Rí ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 12 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé iná Ọlọ́run, iná Ọlọ́run. A mú àkọ́sórí wa nínú ìwé Ẹ́kísódù orí 19 ẹsẹ̀ 22. Ẹ́kísódù orí 19 ẹsẹ̀ 22. Òkè Síónì sì jẹ́ kìkì èéfín, nítorí Olúwa sọ̀kalẹ̀ sórí rẹ̀ nínú iná. Èéfín náà sì gòkè bí èéfín ìléru, gbogbo òkè náà sì mì tìtì. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 3 sí 4. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 3 sí 4. Ẹ̀là bíi ti iná sì yọ sí wọn. Ẹ̀là ahọ́n bíi ti iná sì yọ sí wọn. Ó pín ara rẹ̀, ó sì bà lé oníkúlùkù wọn. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Ọ̀yẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ yẹ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa lé ní ọjọ́ ìṣẹ́gun. Nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 15 ẹsẹ̀ 14 títí di ẹsẹ̀ 15. Bíbélì yìí sọ fún wa pé nígbà tí wọ́n mú Sámsónì wá sọ́dọ̀ àwọn Fílístínì, ní kété tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àjọyọ̀, ẹ̀mí Ọlọ́run bí iná, ẹ̀mí Ọlọ́run bà lé bí iná, ó sì jó gbogbo okùn tí a fi dè é. Nítorí iná tí ó bà lé, ó mú párí ẹ̀rẹ̀kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tútù kan, ó sì di ohun ìjà fún ìparun lọ́wọ́ rẹ̀. Nígbà tí o bá jẹ ní àmì òróró, ohun gbogbo tí o bá fi ọwọ́ bà yóò bá àmì òróró pàdé o. Ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 25 títí di ẹsẹ̀ 29 sọ fún wa nípa ìwòsàn láti ara aṣọ Jésù. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 14 títí di ẹsẹ̀ 16 sọ fún wa pé kódà òjìji Pétérù ń wo aláìsàn sàn. Ìṣe àwọn Àpọ́stélì orí 19 ẹsẹ̀ 11 títí di ẹsẹ̀ 12 sọ fún wa pé àmùrè àti ìbàǹtẹ̀ Pọ́ọ̀lù ó ń wo ni sàn. O nílò iná Ọlọ́run o, ó sì lè rí gbà lónìí. Iná Ọlọ́run wà nílẹ̀, nítorí nínú ìwé Mátíù orí 3 ẹsẹ̀ 11, ìlérí náà ni pé Jésù Kristi yóò fi iná àti ẹ̀mí mímọ́ baptisi. Bí o bá gba iná Ọlọ́run, ayé rẹ yóò yí padà sí rere o. Pẹ̀lú iná Ọlọ́run lórí rẹ, o lè mú àwọn àrùn kògbóògùn kí o sì jèrè àwọn ọkàn sí ìjọba Ọlọ́run pẹ̀lú. Ìjèrè ọkàn yóò sì rọrùn fún ọ ju ti tẹ́lẹ̀ lọ. O nílò iná Ọlọ́run kò ń ṣe pé o nílò iná Ọlọ́run láti wo nìṣàn nìkan o. O tún nílò rẹ̀ láti lò ó fún àwọn ọ̀tá rẹ. Àwọn onídàájọ́ orí 15 ẹsẹ̀ 5 títí dé 6 sọ fún wa wípé Sámsónì lọ sí Tímà. Nígbà tí ó ń lọ, lójijì kìnìún kan ké ramúramù sí i. Iná Ọlọ́run bà lé, ó sì fa kìnìún náà ya pẹ́rẹpẹ̀rẹ. O nílò iná Ọlọ́run, torí tí ọ̀tá bá ń bú ramúramù, nígbà náà ni ìwọ yóò lè sọ fún un pé mo ti dúró digbí fún ọ. Bí o bá ṣe ń dàgbà nínú Ọlọ́run, ó ṣeé ṣe kí àtakò máa wà láti ọ̀dọ̀ ọ̀tá rẹ. Ìwọ yóò sì nílò iná Ọlọ́run láti mú gbogbo ìdíwọ́ fún iṣẹ́ Ọlọ́run kúrò. Ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 52. Ó sọ pé àwọn ènìyàn kò ní gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ bí kò ṣe pé wọ́n rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Àwọn iṣẹ́ àmì yìí àti ìyanu lè ṣẹlẹ̀ nígbà tí a bá fi iná Ọlọ́run baptisi rẹ. Mo ti ní àǹfààní láti jèrè ọ̀pọ̀ ènìyàn ńlá fún Kristi nítorí àwọn iṣẹ́ ìyanu tí wọ́n rí pé Ọlọ́run ṣe láti ara mi. Màá ní kí o pe Ọlọ́run láti fi iná baptisi rẹ lónìí, kí ayé rẹ lè kún fún iṣẹ́ àmì àti ìyanu. Ṣíṣe iṣẹ́ fún Ọlọ́run àti ṣíṣèso fún Ọlọ́run tó dúró fún ìjọba ọ̀run yóò rọrùn fún ọ láti ṣe. Kókó àdúrà fún ó kéré tán wákàtí kan lónìí. Ké sí Ọlọ́run fún ìrìbọmi ti iná. Yàtọ̀ sí òní, ṣe ní kókó àdúrà rẹ ní gbogbo ìgbà wákàtí àdúrà rẹ lójoojúmọ́. Olúwa yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ó dàbọ̀.